ayé ti dayé ọ̀làjú. Ayé tó wá dayé ọ̀làjú yẹn ló wá ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Òun ló jẹ́ kẹ́lòmíì máa gbé egun eléegun. Ayé dayé ọ̀làjú ló jẹ́ kẹ́lòmíì máa tẹsẹ̀ bọ nǹkan tí ò yẹ kó tẹsẹ̀ bọ̀. Ọkùnrin míì á jí láàárọ̀ ayé ẹ̀, ìyàwó tó máa bá pàdé àjẹ́ ni kò dẹ̀ ní mọ̀. Ọkùnrin míì tó bá jí láàárọ̀ ayé ẹ̀, obìnrin tó máa bá pàdé tó lóun fẹ́ fẹ́ níyàwó, èmèrè ló máa jẹ́ kò dẹ̀ ní mọ̀. Bọ́ ṣé ẹ mọ̀ pé ní ayé àtijọ́ tí ọkùnrin tàbí obìnrin bá fẹ́ ṣègbéyàwó, bóyá obìnrin ni, àwọn òbí ẹ̀ máa ní á ní ọkùnrin mélòó ni ó ń bẹ ẹ sọ̀rọ̀, ó lè ní mẹ́ta, wọ́n á gba orúkọ wọn, wọ́n á lọ ṣèwádìí sí i, wọ́n á jẹ́ kó yé pé ọkùnrin eléyìí má fẹ́ o, ọkùnrin eléyìí o lè fẹ́, ọkùnrin eléyìí o lè fẹ́. Ó máa ń nídìí. Nínú ìràwọ̀ àwọn méjèèjì, Ọlọ́run lè má fọmọ sí. Are you getting me right now? Many years ago, tó pọ̀ rẹpẹtẹ tí mo ti handle cases bẹ́ẹ̀ yẹn, tó jẹ́ pé wọ́n á wá, but tẹ bá máa fi wo astrologically kò sọmọ láàrin wọn. Láti jẹ ògùn, ìyàwó á lọ, ọkọ náà á lọ. Ọkùnrin á lọ fẹ́ ìyàwó mi, ìyàwó tó máa fẹ́ á bẹ̀rẹ̀ sí bímọ fún. Ìyàwó obìnrin náà á lọ fẹ́ ọkọ, á bẹ̀rẹ̀ sí bímọ láì lo ògùn kankan. That's number one. Number two, báwo ni ìràwọ̀ ẹni tó fẹ́ gbé sínú ilé ṣe papọ̀ mọ́ tiẹ̀ is very important. A tó ṣègbéyàwó. Bẹ́ẹ̀ ni. Ọkùnrin míì, most especially ọkùnrin, ó dá fóbìnrin náà o. Because gbogbo ìgbésí ayé ọkùnrin ọwọ́ ìyàwó ẹ̀ ló wà. Wọ́n sọ pé behind every successful man there is always a good man. Ọkùnrin tó jí láàárọ̀ ayé tó, ọ̀rọ̀ Bíbélì ní kẹ́lọ́kà, ẹ lọ ka ní Bíbélì. Ọ̀rọ̀ Ọlọ́run ni, ó ní ọkùnrin tó jí láàárọ̀ ayé tó rí aya rere fẹ́, ó lórí ìyọ́nú òun Ọlọ́run. Ọlọ́run ò sọ sínú Bíbélì pé obìnrin tó jí tó rí ọkọ rere fẹ́ o. It's not written in the Bible, but it's written in the Bible pé ọkùnrin tó jí láàárọ̀ ayé ẹ̀ tó rí aya rere fẹ́, ó lórí ìyọ́nú òun Ọlọ́run. So it is very spiritual. Very, very spiritual. The fact is that ọkùnrin ló fẹ́ lọ fẹ́ ìyàwó wọlé. Irú ìyàwó ló fẹ́ wọnú ilé. Ọkùnrin míì wà tó yẹ pé ọjọ́ tó ti fẹ́ ìyàwó wọlé, ẹsẹ̀ tí ìyàwó yẹn ti mú wọnú ilé ẹ̀, nǹkan tó ti nímọ náà ló ní, kò lé kò dẹ̀ dín. Sọmí sí yìí. Ọkùnrin míì dẹ̀ wà kò ní ní nǹkan kan. Tó bá ti fẹ́ ìyàwó báyìí, ẹsẹ̀ tí ìyàwó yẹn bá ti mú wọnú ìgbésí ayé ẹ̀, ọkùnrin á bẹ̀rẹ̀ sí grow. Torí ìyàwó tó fẹ́ fẹ́ yẹn, flesh to flesh ni, ẹjọ́ máa sùn sórí bẹ́ẹ̀dì, abẹ́ẹ̀kọ́. Ara ẹ̀ á máa kan ara ẹ̀. Ẹjọ́ wà lórí bẹ́ẹ̀dì, ẹjọ́ máa jọ ní àjọṣepọ̀. Àjọṣepọ̀ tẹ́ ẹjọ́ níyẹn, there is a bond. That bond is a spiritual bond tó wà láàrin tọkọ-tìyàwó. So when you marry a wrong woman, your spiritual life is already down. Because ìràwọ̀ tó gbé sínú ilé kì í ṣe ìràwọ̀ tó bá ẹlẹ́dàá ẹ̀. Ẹ máa rí ọkùnrin míì, à ń sọ fún un pé ó ṣẹlẹ̀ sí mi, it happens to me nígbà tí mo fẹ́ ìyàwó mi. Láì tí ìyàwó mi ò tí ì dọ́dọ̀ mi, tó ti sọ orú ọmọ tó máa bí. Wọ́n lákọ̀ọ́bí ẹ̀ ọkùnrin ni, wọ́n lọ́mọ ẹlẹ́ẹ̀kejì obìnrin ni, wọ́n lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta ọkùnrin ni, wọ́n ṣe bọ́dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe ń rí, kò dẹ̀ sí dọ́dọ̀ mi. It's a science, it's a spiritual science. Sure, you understand? Ìyàwó tó fẹ́ tí ò tí ì délé ọ̀dọ̀ ẹ, bóyá wà fẹ́ àbúrò ní fẹ́, tọ́ orúkọ lásán ni o, tán dẹ̀ dáhùn dẹ̀ wò, ìyàwó ẹ̀ lélẹ̀. Tó bá ti dọ́dọ̀ ẹ̀, oyún tó máa kọ́kọ́ ní fún ọkùnrin lábí. Ọmọ ẹlẹ́ẹ̀kejì obìnrin ni, ọmọ ẹlẹ́ẹ̀kẹta ọkùnrin ni, ọmọ ẹlẹ́ẹ̀kẹrin obìnrin ni, tó dẹ̀ dì same bẹ́ẹ̀ tó dẹ̀ yàtọ̀. Are you ready? So it's a spiritual connection. Tẹ́ bá rí ọkùnrin àtobìnrin tọ́jọ́ fẹ́ra wọn tí ìràwọ̀ wọn papọ̀, tí ń ṣe pé egun eléegun náà jọ pàdé ara wọn, tó bá jà wọ́n á settle ẹ̀. But the reason why is that a lot of àwọn ọmọ tó ń ṣe marriage ẹ̀ bèèrè lọ́wọ́ ọkùnrin pé báwo ló ṣe mọ ìyàwó ẹ lórí íńtánẹ́ẹ̀tì ni? Ìwọ ọkùnrin náà bá lọ ṣe ìyàwó lórí íńtánẹ́ẹ̀tì ni?
fine. àbí ilé ijó. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin náà fẹ́ra wọn lórí íńtánẹ́ẹ̀tì tọ́lọ̀ ń fi adùn sínú ìgbéyàwó what is not common. Ọkùnrin míì wà ilé ijó ló ti fẹ́yàwó Ọlọ́run dẹ̀ fi san abẹ́ẹ̀kọ́. Mo ti rí ọkùnrin tó gbé aṣẹ́wó runs aṣẹ́wó tó gbé lójú títì tó dẹ̀ fẹ́ níyàwó tó dẹ̀ ṣàbíamọ tó dẹ̀ tùbà tó tùṣẹ́ because àsìkò tó pàdé ọmọbìnrin yẹn ìrìn àjò spiritual connections kan wà that particular time tó fún ẹ ò lè rí tó connect wọn papọ̀ sọmí sí tẹ́ pé ọjọ́ tóbìnrin bá ti wọnú ìgbésí ayé obìnrin yẹn fúnra rẹ̀ ló máa gbogbo ìṣekúṣe rádáadáa tó yẹn á drop ẹ̀. Ìràwọ̀ ló ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn méjèèjì. So obìnrin náà tó jí láàárọ̀ ayé ẹ̀ tó pàdé ọkùnrin òun ló ṣe pàtàkì fún ọkùnrin. Mo máa ń sọ many times, I've said it severally, that tí ọkùnrin téèyàn bá bímọ obìnrin tó dẹ̀ bímọ ọkùnrin òbí gbọ́dọ̀ ní ìbẹ̀ lọ́run lórí ọmọkùnrin ẹ̀ ju obìnrin lọ. Bẹ́ẹ̀ ni. Torí tí ọkùnrin bá lọ ṣi ìyàwó burúkú fẹ́ ó di gbére ìgbésí ayé ẹ̀bẹ̀ sí dàrú. So a lot of family they don't know these things. Wọ́n fẹ́ marriage akàn lọ wọ́n lè ná 300 million wọ́n lè ná 200 million marriage yẹn kò ní tọ́dún kan á ti dàrú because they are not compatible. Wọ́n lè jẹra wọ́n lè bímọ fúnra they go far. That's number one. Number two, ẹni yẹn gan ó lè má grow life in success in life. Obìnrin míì wà ajé ni ajé are you getting right? Ajé ló ọmọ mi wà obìnrin ajé ni ọkọ tó fẹ́ fẹ́ kò ní mọ̀ pàjé ló fẹ́ fẹ́ ọjọ́ tó bá ti gbé obìnrin yẹn wọnú ilé ọjọ́ yẹn ló gbé ajé wọnú ilé ọkùnrin yẹn á kó máa rí pé everything was just going on well kò ní mọ̀ wípé ajé tó ń gbé wọnú ilé yẹn ni. There are a lot of men tí mo bá pàdé nínú ìrìn àjò mi tó yẹ pé ìyàwó tó fẹ́ ọjọ́ tó ti fẹ́ nìgbésí ayé ẹ̀ ti bàjẹ́ tí ò lọ wájú tí ò lọ lẹ́yìn. Bẹ́ẹ̀ náà mo rí ọkùnrin tó yẹ pé ìyàwó tó fẹ́ bó ṣe fẹ́ báyìí nìgbésí ayé bẹ̀ sì dá. Bàbá mi fi yé mi ó ní kì í ṣe gbogbo igi lè ní ìjímèrè máa ń gùn kì í ṣe gbogbo igi ní ìjímèrè máa ń gùn tí ìjímèrè bá gún jẹ aládìwá aláì yóò dàbọ̀. The interpretation of that proverb is that kì í ṣe gbogbo obìnrin lọkùnrin máa ń gorí ẹ̀. Obìnrin míì wà tọkùnrin bá gorí ẹ̀ bí ìgbà tán tilẹ̀kùn mọ́ eré ayé ẹ̀ tán wá ṣí ni. Ṣé ẹ̀sùn ọkùnrin míì tó bá súnmọ́ obìnrin mi báyìí bóyá ó lè jẹ́ girlfriend ẹ̀ ọkùnrin yẹn lè ti wà ní difficulties o ọkùnrin yẹn lè ti wà ní very big terrible problems wọ́n kò lè pàdé wọn obìnrin kan wọ́n bẹ̀ sí fẹ́ra wọn bí wọ́n jọ ní àjọṣepọ̀ lákọ̀ọ́kọ́ gbọ̀n báyìí akọ̀rin kò ní breakthrough ni it's a spiritual connections ìràwọ̀ méjì ló jọ ń ṣiṣẹ́ papọ̀. Ó ṣe déédéé ara wọn. How will you know it? Ìyẹn lọ bẹ́ẹ̀. So òun ló ṣe ṣe pàtàkì pé ọkùnrin kó tó fẹ́yàwó mọrú ìyàwó tó fẹ́ fẹ́ ṣé ìyàwó ẹlẹ́dàá ẹ̀ ni ṣé ìyàwó tó máa kóríire wọnú ilé ẹ̀ ni ṣé ìyàwó tó máa bẹ́lẹ́dàá ẹ̀ mu ni ṣé ìyàwó tó máa bẹ́ ẹ dalẹ́ ni ṣọmọ wà láàrin yín. So those are the things táwọn bàbá wa máa ń wò tí ò sí mọ́ láyé ìsìn. Are you getting me right now? Ẹ̀wọ̀n ayé àtijọ́ tó bá bí wọn aná dá àkọsẹ̀dáyé kò sí nǹkan méjì tó fẹ́ mú jáde nínú àkọsẹ̀dáyé ni pé wọ́n fẹ́ mọ ìwọ̀ tọ́mọ yìí gbọ́dọ̀ jẹ́ tí ò ní bá ìrìn àjò ìgbésí ayé ẹ̀jẹ̀ tí wà mọ́ nísìnyí. So ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń jẹ ìwọ̀ tí ò dẹ̀ mọ̀ pé ìwọ̀ tó ń jẹ ló ń ba ayé òun jẹ́ a máa ní oṣó ni àjẹ́ ní kìdẹ́ ṣoṣó àtàjẹ́ ìwọ̀ tó ń jẹ ní. Are you getting me right now? So ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ní ìgbésí ayé ẹ̀ ti dàrú táwọn sọ pé ó lè sọ pé ìyá in fact ìmí ìwà tó sọ pé ìyá ẹ̀ làjẹ́ wọn ní ìyá ẹ̀ ló ń ṣe ẹlòmíràn lè sọ pé orogún ilé bàbá wọn ni láì mọ̀ pé ẹni tó ń gbé sínú ilé òun ni ò jẹ́ kí ògo òun kó yọ torí kí ògo ẹ̀dá tó yọ gẹ́gẹ́ bí ọmọkùnrin obìnrin tó gbé sínú ilé ìràwọ̀ àti ẹ̀ gbọ́dọ̀ papọ̀. Are you getting me right now?
watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.